gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ mo bẹ fi káwájú orí èèpo ra ni. ọ̀dọ̀ fẹ́ ni ni ó pòórá ọ̀kàrẹ̀ ọwọ́ àlàáfíà ni mo máa ń jẹ́ kó rẹ̀ sọ́hun alapa lanu dẹ́dẹ́ má sọ̀rọ̀. alapa lanu dẹ́dẹ́ má sọ̀rọ̀ mo ṣàṣegbé ni ọ̀dà ṣègbé inú yóò dùn kálẹ̀ bàbá ṣé wàá rí ní tí mo mú lọ́yìn tó tọ́ mo bẹ tẹ́sí rẹ̀ wò wọ́n bẹ ṣiṣẹ́ bàbá ẹ mọ̀ gbádùn mi o. wọ́n gbádùn rẹ̀. obìnrin yóò mọ̀ gbó lọ́dọ̀ mi o obìnrin yóò mọ̀ gbó orí náà. àmọ́ ọmọdé yẹ ọmọ nǹkan ṣé ọmọ pé tó bá kẹlẹ̀ ń padà bọ́ sọ́dọ̀ àwọn ìyá mi òṣòro mọ̀ fìyà ni má jọ kẹlẹ̀ o kò gbọ́dọ̀ kẹlẹ̀ a ní ọgbọ́kùnrin gbọ́dọ̀. ṣeun Jésù mo yìn ọ́ ó ṣeun Jésù mo yìn ṣeun Jésù mo yìn ọ́ ó ṣeun. nǹkan ńlá kan fún mi o àlàpà lanu dẹdẹ mọ́ sọ̀rọ̀ mo ti ṣàṣegbé ẹnu ẹ mẹ. ó ṣeun Jésù mo yìn ọ́ Jésù. kò ní dáa fún bàbá yìí o wọn náà kí ni yìí kọ́ fáwọn tó mo gbá wẹ̀rẹ̀ wọn kọ́kọ́ wú mi àyà mi ṣe kì pé tẹ́lẹ̀ yóò ní tẹ́lẹ̀ mi báyìí wọn náà yìí máa lọ sùn bí ẹran orí rẹ̀ sí ni ilé ti dáhùn àlàpàlánú dandan mọ́ sọ̀rọ̀ mọ́ tàbí gbé. Apostle, we hear of this. Àlàpàlánú dandan mọ́ sọ̀rọ̀ ó ti dà sí gbé. Jésù. Ayé bàbá yọ tàbí tó bá wà. Ayé bàbá yọ tàbí tó bá wà. Wà lẹ́yìn lọ bí o tún lú ní ẹ̀rí tí lọ tún. Wọ́n ti lóṣù kọ́lọ́ jẹ́ kẹta náà tó jẹ lọ kí ìjẹ́gbé jẹ́ lọ sọ́mọ́ mi láti. Oh no. Àlàpàlánú dẹdẹ mú sọ̀rọ̀ mo ti ṣàṣegbé. Nígbà ni.